àkọ́bí Sultan of Sokoto ti jẹ́wọ́ o ni wàhálà bá padà dé bá Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn bàbá wa Ìbà Gani Adams. Ọmọ Yorùbá eléyìí kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nǹkan mẹ́ta ni mo gbé wá kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá nígbà tí mo gbọ́ hot confession ìkan lára àwọn ọmọ Sultan Sokoto allegedly tí wọ́n lóhun ni àkọ́bí ẹ̀ ó ti jẹ́wọ́. Kódà mo fẹ́ lè sọ pé mi gbọ́ nǹkan báyìí rí, mo fẹ́ lè sọ pé mi mọ̀ nǹkan báyìí, mo fẹ́ lè sọ wípé bóyá ká sọ pé àwọn tó ń jẹ́wọ́ tẹ́lẹ̀ yẹn kọ̀ wọ́n àìní wa ni. Ọmọ Yorùbá ohun tí arákùnrin yìí sọ ẹ̀rù Ọlọ́run bá mi. Ọmọ Yorùbá a ti sùn. Kí ni mo sọ? A ti sùn. Ó tán àbí ó tán? Ṣé ó tán àbí kò tán? Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé kí ló tán, kí ló ń sọ tó ń ṣe wọ́n ọ̀rọ̀ èkèyàn jọ̀wọ́ sí jọmọ́ ọ̀rọ̀ Ààrẹ Gani Adams. Ẹ kí ogun á fi ẹ̀dọ̀ lórí òróró ká farabalẹ̀. Ìwọ tó bá lè ra gúgúrú kó gbé sẹ́gbẹ̀ẹ́ torí pé this is a serious issue. Àṣà lè sọ pé ẹni tó jáde tó wá jẹ́wọ́ kò mọ tó ń ṣe. Ṣé a sọ fún yín? A sọ fún yín pé ẹ jẹ́ ká support olóyè Sunday Igboho kí gbogbo wa lè kúrò lóko ẹrú ẹni rọ́là ń pa. À ń sọ fún yín wípé àwọn Fulani ń dẹ wá ni wọ́n fẹ́ kógun jà wá ẹni rọ́là ń pa. Nísìnyí bóyá nígbà tẹ́ bá gbọ́ from the horse's mouth àti ìtawà ò tiẹ̀ mẹ́nu bà rárá, bóyá Ọlọ́run á fọwọ́ tọ́ yín lọ́kàn ẹ rí pé lóòótọ́ ká gba ilẹ̀ Yorùbá ní kókó. Kódà ọmọ Yorùbá mo fi Ọlọ́run bẹ̀ gbogbo àwa tí a bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa Odùduwà nation, àwa tá bá fẹ́ kí ilẹ̀ Oòduà gba òmìnira, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé freedom or nothing. We want our freedom and we don't want any clause. We want freedom with clause because àwọn Fulani ti gbé ìgbésẹ̀ kan tó jẹ́ wípé ó ń lágbára. Wọ́n ti lọ bá àwọn international communities, gbogbo ala gbọ́ pé wọ́n lé wọn dànù ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Kódà wọ́n lọ bá àbáwá Bọ́lá Ahmed Tinubu, Jàgàbá ń lé wọn dànù bí ajá ní lẹ́nujọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ èrò tó rí lẹ́yìn olóyè Sunday Igboho. Ìyẹn nìkan làwọn arópò ń ṣẹlẹ̀ not until tọmọ yìí jẹ́wọ́. Ẹni tí ó bá gbọ́ jẹ́wọ́ yìí ó miss. Now tí n bá play yẹn fún wa tán tá bá gbọ́, màá ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni, màá bọ́ sórí ọ̀rọ̀ bàbá wa Ààrẹ Gani Adams. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé sí ẹ̀kọ́ tó máa pè wọ́n bàbá. Bẹ́ẹ̀ ni ọmọlúàbí ni mí, ọmọ Oòduà ni mí. Àwa tá bá jẹ́ ọmọ Oòduà tí máa tọ́pọ̀ ọmọ Oòduà kò ń sọ ọmọ OPC o. Gbogbo ilẹ̀ Yorùbá ló ń jẹ́, gbogbo ìlú wa ló ń jẹ́ Oòduà. Òun ló fà tí bàbá wa Ọọ̀ni Ìrìṣà tí wọ́n fi jẹ́ olórí gbogbo aládé gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire káàfàtà. Ọmọ Yorùbá ẹ jẹ́ kí fídíò yìí lọ fà. Ẹ jẹ́ kí àwọn international communities kí wọ́n mọ̀ pé ohun tí mò ń sọ yìí ohun tí gbogbo wa jọ agree ni. Ẹ jẹ́ kí international communities mọ̀ ní comment section wípé ohun tí mò ń sọ yìí ṣe ohun tó ń ṣẹlẹ̀ ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ tó jẹ́wọ́ yìí ọmọ ìkọ́nú àwọn tó ń kógun jalè Yorùbá ni. Bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ ẹ̀ jẹ́wọ́ ká má wá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Lẹ́yìn tí bá play confession yẹn tán, ẹ̀yin tí ẹ bá rí gbọ́ dáadáa ẹ tí ẹ máa rí gbọ́ dáadáa. Ẹni tó bá sọ pé òun ò rí gbọ́ dáadáa màá jù sínú fans group mi lórí Telegram àti WhatsApp kẹ́ lọ mú bẹ̀. Torí tí n bá ní mo fẹ́ máa send ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan, how many thousands of people mo fẹ́ send ẹ̀ sí kò possible. Tàbí kí n edit ẹ̀ kí n post ẹ̀ sórí YouTube channel mi Masbi TV. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe, ẹ̀yin tẹ́ bá ti like programu ẹ bá wa like ẹ̀ torí pé kí ni nǹkan ti kí sẹ́sẹ̀ ràgó. Now tí bá play lè tán ibi tá à ń lọ gangan nǹkan mẹ́ta ni mo gbé wá. Ìtó jẹ́ eégún tí ń kẹ́yìn ìgbàlẹ̀ mo mọ̀ má dárúkọ ẹ̀ ni torí tí n bá dárúkọ ẹ̀ inú a máa bí èèyàn wa láti bẹ̀rẹ̀. Ẹ fẹ́ ṣe kí ni, ẹ fẹ́ máa sọ̀rọ̀ burúkú sí ìpínlẹ̀ Ọ̀yọ́,
Now to avoid that, ẹ jẹ́ àjọ gbọ́ audio yìí. Hot confession. Fulani is in Nigeria has an agenda, and that agenda is conquest. Listen and pay attention, Africa. Most times when we want to go direct, some people tell us that we are Pan-Africans, that our duty is to promote African image, but we cannot fold our arms and akimbo while other Africans are moving on agenda to cleanse other ethnic Africans. No, we must speak, and we must speak boldly and now. What happened in Nigeria, in Benue State, is an eyesore. It's pathetic. Because it's an ethnic cleansing and it cannot be tolerated. Because a threat to an African nation is a threat to entire African nation. Whether it's being perpetrated by... ṣé wọn kí mo sọ̀rọ̀ kan gbà kan mo ní ethnic cleansing làwọn Fúlàní ṣe ní Rómù ń pa ẹ̀ sì gbọ́ nǹkan kan. An African or is being perpetrated by a foreigner. We, people of conscience, must speak about it. The people of... ṣé ẹ rí kó dárúkọ foreigner mo sọ fún yín bàbá wa olóyè Sunday Igboho náà sọ wípé àwọn Fúlàní tẹ̀ ń rí ìhun tí wọ́n tó lọ ń pe àwọn kan ló ń lùlù fún wọn lábẹ́ omi àṣírí gbogbo wọn dẹ̀ ti tú gbogbo ẹ̀dẹ̀ la máa sọ ní ìbàdí láàárọ̀ yìí èmi ọmọ yín Ògúnbíyì Olúwatósìn Williams ló sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ fi ọkàn yín balẹ̀. Anyway, I am warning you, do not accept the establishment of ranch in your place. Do not. tẹ́ bá rántí ẹ̀rí pé wọ́n ti gbé ranch wá fún wa ńgbà kan mo mọ̀ má ṣe ojú ẹ̀ because he might not like it. ẹ̀rí pé wọ́n gbé ranch tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́wọ́ wọ́n fẹ́ píka fún àwọn Fúlàní ní ilẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti máa sin màálù tí wàhálà òfin ní máa ṣẹlẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ Yorùbá yarí pé private business wọn ní ẹni tí ó bá ti lówó tó lè fi ṣe ranches nílùú ẹ̀ kó má gbé délẹ̀ Yorùbá àti wọ́n fún nílẹ̀ o àti fẹ́ fowó ẹ̀ ṣe o àwa ọmọ Odùduwà nation a ò ní aláwọ̀ ó dẹ̀ dá wa lórí pé àwọn bàbá wa tó jẹ́ ọba Oòduà land wọn ò ní gbà kí irú ẹ̀ ṣẹlẹ̀ láéláé torí pé kí ni ìkónilẹ́rú ìbẹ̀rẹ̀ ìkónilẹ́rú nìyẹn which we are not going to take from anyone. Except the establishment of the ranch in your place. Let the Fulanese go back to the north where they come from. Do not allow them to establish the ranch in your place. If you do, I give you 70 years, you will have emir of Benue. ṣèmẹ́gbọ́n tí wọ́n sọ wọ́n ní tí a bá gọra wa tí Benue State tó bá fún wọn ní ranches before you know the next dem máa gbọ́ ní emir of Benue State ṣe mọ̀ pé wọn allow emir bẹ́ẹ̀ because Benue is 98% Christians wọn allow emir ó dẹ̀ ní nǹkan táwọn baba ńlá baba wọn nílùú Benue tí wọ́n ti ṣe fáwọn Fúlàní ṣùgbọ́n ìrìnsọ kò ń ṣe ní ìyá ẹ̀ lọ́ fi ń jà àwọn ọmọ wọn nísìnyí ìyá ẹ̀ ni wọ́n fi ń jẹ wọ́n torí pé wọ́n rí pọ́mọ wọn ò strong wọ́n dẹ̀ rí pé àwọn èèyàn wọ́n ti kúnnu government so wọ́n wá ń lo federal mine. 70 years it might not happen in your time but I give you 70 years you have emir of Benue. You will have it and you will become Benue Fulani. You think that the Fulanese were in the Hausa land before 13th century? They were not. There was nothing like Fulani before 13th century in the north. Nothing like Hausa Fulani. Nothing. It all happened between 13th to 17th century. That is when the Fulanese arrived in the northern part of Nigeria. Before then, the Fulanese were not there. When they got there, I will give you the history of the Fulanese, who they are and where they came from. This video is not targeted on any ethnic group because but I'm angry right now because I don't like what is happening in that country, Nigeria. It is sad. Do not let them have a ranch in your place. If you do, they will take over your place. They will take over your land. History demonstrated that they did it in the north against the Hausas. If you allow them, they will do it. Between 1804 to 1808, they took over the Abbey, what you know as the Hausas. You are not going to be different. Even in the 21st century, they still have that mindset of conquest. Can you imagine? They still have it. Do not allow them. Their brother in your country, your former president, Muhammadu Buhari, 3
tried it through what is called ruga. They tried to establish ruga all over the country. But your people were smart enough to kick against it. Yeah, important so nìyẹn. Also, only our people, they were smart enough to kick against it. Ẹni tó ń sọ̀rọ̀ ẹ máa wò pé lè ṣe Fulani ó sì máa fẹnu àrẹ̀ kódà ó máa dárúkọ ara ẹ̀ ó máa dárúkọ ẹni tó jẹ́ bàbá ẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ṣe rí ìdí tí wọ́n ṣe gba education lọ́wọ́ àwọn Haúsá nìyẹn. Ẹ wo eléyìí nísìnyí Fulani ni ó kàwé labroad kódà bàbá ẹ̀ tí bá dárúkọ bàbá ẹ̀ mú tètè dárúkọ abẹ́rẹ́ dínà ẹ̀rọ náà wá báyìí wọ́n ní fún wọn lè kọ́ná but ó jẹ́ ẹ̀kọ́ náà ọmọ tóun àti bàbá ẹ̀ tí wọ́n jọ tẹ́pọ̀jọ máa ń fa wàhálà pé kílé tẹ̀ ẹ̀ ń wò wọn táwọn èèyàn ilé ń pa òye wọn tó ń pa àwọn ará bíi kílé kan ó wà nùkọ́ tó ọmọ yẹn ṣe sá lọ sí kádà jáàmù wọn ló sá lọ sí diaspora tòró wò pé tóun bá dákẹ́ òun ò lè dákẹ́ kan tóun rí tóun bá dẹ̀ ń pariwo bẹ́ẹ̀ yẹn kò sára tí wọ́n lè fi òun dá lè sá out of the country nígbà tó wáyé kó wàhálà yìí ti pọ̀ jù ló fi jáde ló sọ̀rọ̀ síta ẹ kásáré gbọ́dọ̀ èsì kékeré tó Kudos to that man, President Mazen Nnamdi Kanu, who enlightened the people that ruga is a subtle approach to conquest and your people kicked against it. Now they are coming. Now, ṣe é pé Nnamdi Kanu ó mọ tó ń ṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí bàbá olóyè Sunday Igboho àwọn náà mọ tó ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ yẹn kò jọra wọn rárá. Olóyè Sunday Igboho pa anybody olóyè Sunday Igboho ní kọ́ lọ pa anybody olóyè Sunday Igboho ní kẹ́ni kọ́kọ́ lọ fa wàhálà ọ̀rọ̀ àlàáfíà lọ máa ń sọ tó ọmọ Yorùbá làwà ọmọ Oòduà ní wàrádà àwọn bàbá wa onírìṣà àti gbogbo àwọn bàbá wa Aláké Àwùjalẹ̀ bàbá wa ọba Olúgbọ́n nǹkan wọn kì í ṣe bàbá rádaràda tó máa ní ká ló máa pààyàn ká ló máa no nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wa tẹ̀ dúró èṣù pé arẹ́dí àti fẹ̀mí wálẹ̀ láti fèsì àwọn Fúlàní àwọn bàbá náà mọ mi kò sí tó máa kú nu yín ní báwọn jàjà ogun ọmọ pé tó bá dogbo ẹ̀mí àwọn ògbé wọ́n sáré na ọwọ́ ogun nísìn torí pé Buhari tó wà ń bẹ̀ nígbà yẹn ó jẹ́ ẹ̀kọ́ nu wọn ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ nu àwọn tí ó ń fìnáàsì kan tó ń ṣẹlẹ̀ yìí kí Buhari tí ó bá ṣe pé wọ́n ní ó ti kú mi ò bá sọ wípé kó jáde síta ọmọ ìyàwó Aisha gbogbo àwọn ọmọ tó bí láyé ẹ̀ kó wá fi wọ́n ṣépè pé tóun ò bá mọ̀ nípa bó ṣe ń pa wá kí Ògúnláka yóò ṣùgbọ́n mọ́lẹ̀ olómìnira fẹ̀jẹ̀wẹ̀ kò láṣọ lẹ́fìmọ̀ kí mọ̀ bóra kó fi ẹ̀wọ̀n òun yílẹ̀ kò ní jọ́wọ́ ẹ̀wò láíláí. ọmọ Yorùbá àpò òtágbọ̀n a lè tẹ̀kẹ̀ sí akọlabada òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìjẹ táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìbìjìbì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè báyé fún adékúnlákọ́ oṣù òróró sùmàlú lórí ọ̀kẹ́rẹ́ ojú orúkọ àkókò rere ní tiẹ̀ kí ìyá ìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ òkú pèsè láyé fi kẹ́ ìwọlé àbí ìkórìíra níbẹ̀ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ okùn ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ dìde ìkọ̀ sí olóyè báyé fún adékúnlákọ́ gbogbo ara kìkì ó abániyẹ̀ràwọ̀ ẹni wò apó lórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa owó tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjìkì ìjà kó gbé odó lọ ìjìkì ìjà kó gbé ọdún lọ àkìkóró olóko ní ògún ìwọ lóore tó ká ẹ ló pọ̀. ẹ káwọn padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tó bá fẹ́ gbà àwọn ìgbèrú o lórí ọkọ ìwọ tó yẹ pé o ní spiritual problem òun ogun tajà awọ́rò àfàrò anything spirituality they deliver all over the world ẹ pè wọ́n ó fẹ́ tẹ fún abẹ́fìdí ẹgbẹ́ múlẹ̀ ẹsẹ̀ tẹ̀yà ẹ pè wọ́n now ká wá padà sí orí ọ̀rọ̀ ààrẹ Gani Adams lógún ọ̀fẹ́ o ọmọ Yorùbá ní ìwà láti wá bú ààrẹ Gani Adams ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn wọn ti fẹ́ kó wọn sí wàhálà míì. Now àwa tá à ń ṣe Oòduà nation / Yorùbá nation
a lọ sí ọ̀dọ̀ bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ ọkú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn gbọdọ̀ ọmọ òfò tó fò gbọdọ̀ tí ọmọ àdábá níjà. Now nígbà tá a débẹ̀ wọ́n ní old palace bàbá wa dé ní ikú bàbá yèyé tí wọ́n wàjà. Kí bàbá wa dé tó débẹ̀ wọ́n tú palace wọ́n renovate ẹ̀ lọ́wọ́. So bàbá wa ọba wa dé wọn gbà kí gbogbo àwọn ta tẹ̀lé lórí Sunday Igboho ká wọlé. Àwọn mẹ́ta péré ni wọ́n gbà kó wọlé. Nígbà tá a ṣe kọ́kọ́ rí bẹ́ẹ̀ inú bí wa máa ń bá wọn jà. Later la ẹ̀sìn wa find out tún pé gbogbo eléyàn kọjá 2 bedroom flat. Wọ́n lè gbé wọn tó sì ní compound. So kò tiẹ̀ sáyè. Kódà tó bá ní kí 10% àwọn bẹ́ẹ̀ wọlé ilé yẹn ò gbà wá. 10% gbà wò. Tó bá ní kí 1% wa gan wọlé kò gbà wá. Because we are in thousands, not hundreds, thousands. A dẹ̀ wò pé wẹ́ẹ́ bí a torí population nǹkan bẹ́ẹ̀ ń ṣá. Bàbá mi olóyè Sunday Igboho wọlé, Koiki Media wọlé, Ológunlólúwa wọlé, Prọfẹsọ Ológunlólúwa wọlé, Ọ̀jájú ní tó ṣẹ̀dá pọ̀ mọ́ wa, wọ́n jẹ́ kó wọlé wọn fún láǹfààní àti wọlé. Àwa tó kù tí n bá fẹ́ wọlé mo máa wọlé to be sincere. Bọ̀ tí n bá wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ní ẹ máa bí wọlé kí lè ọ̀dọ́ kọ̀ ṣùgbọ́n àwọn ìlú kan tèmi. A dẹ̀ complain torí understand wa gbà ẹni wípé torí pé 2 bedroom ló ń lò ó kéré gan. Ó wá ń yà mí lẹ́nu bí àwọn ọmọ òbí ṣiṣẹ́ wá ń jáde nísìnyí, but mo fẹ́ believe pé ààrẹ ò mọ̀ kankan nípa àkọ́ tí wọ́n ṣe. Ìdí tí mo dẹ̀ ti fẹ́ believe ni pé tẹ́ bá wọn ti dáadáa nígbà kan tí Ààrẹ Ọ̀nà Kakanfò àtàwọn àgbọ̀gbálẹ̀ ìwà kọ̀ọ̀kan tó ń ṣe nǹkan tó tẹ́ wa lọ́rùn ta bẹ̀rẹ̀ sí ní jáde fún wọn tá à ń gbèjà olóyè Sunday Igboho níwájú ọba májẹ̀mú ní gbogbo ìgbà yẹn olóyè Sunday Igboho ẹnì kọ̀ọ̀kan ṣe up to now. Olóyè Sunday Igboho kì í ṣe aláfẹ́ ayé, wọn kì í ṣe kárí mi, wọn kì í ṣe eye service, wọn kì í ṣe notice me, no. Tẹ́ bá wò dáadáa gbogbo àwọn àfi tá à ń lọ níjọ́ ta ti ń tẹ̀lé olóyè Sunday Igboho. Ǹjẹ́ báyìí wọn kọ́ mú fóònù kan náà fẹ́ ya ẹni tí àbí ìkọ̀dé ní ti? Kò sí. Wọ́n ń ṣe I wanna belong, wọ́n ń ṣe notice me. Nígbà tí bàbá wa Aláàfin tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa, ìgbàgbọ́ tiwa ní wípé torí bẹ́ẹ̀ kéré ni. Later la wá ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tó ní àwọn kan allegedly. Wọ́n ní àwọn Ààrẹ Gani Adams kan wọ́n ní kó má jẹ́ kó wọlé nǹkan kan. Èmi ò mọ̀ mi ìmọ̀ bí òótọ́ ni, mi ìdẹ̀ fẹ́ gbà pé òótọ́ ni. Mo fẹ́ believe pé irọ́ ni. Now bí eré gbogbo alámọ̀ wípé bàbá wa olóyè Sunday Igboho bàbá ti sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́nu gbé wọn. Wọ́n dẹ̀ lọ sótù Ifẹ̀. Ṣé rí lára àwọn ọgbọ́n tí mo kọ́ lára bàbá mi olóyè Sunday Igboho ni wípé kò sí bó bá yẹ jẹ́ láyè gbìyànjú kó rẹra wálẹ̀. Má máa ṣe nǹkan tó yẹ pé káwọn èèyàn sọ pé èèyàn gidi ni, do your things your way. But try and do everything positively and with integrity so that people will be able to stand for you when it's that time. Now àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sí ní gbólóyè Sunday Igboho ẹnu jáwáyà olè ni wọ́n kékeré wọ́n fẹ́ jà Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fẹ́ jẹ́ kí wọ́n lé olóyè Sunday wọ́n fẹ́ kọ́ lé Ààrẹ Gani Adams kó lórí oyè kó fi wọ́n sí. Láyéláyé èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ti pe bàbá mi olóyè Sunday Igboho adé ní adé ẹ̀wọ̀n gbogbo wọn ni wọ́n nà wọ́n tayọ jókòó báyìí. Kábíyèsí Olúwa ni wọ́n bá wà là ń gbọ́. Wọ́n ní kí lọ bẹ́ẹ̀ ni báyìí kí lọ bèèrè tó mo sọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní torí táwọn bá sọ fún mi á dàbí pé àwọn sọ àsọjù àbí nǹkan kan. Ọmọ Yorùbá mo lólùwà mi ẹ fẹ́ lóyún sọ ọ́ ní máa bí lọ bẹ́ẹ̀ ni báyìí. Ẹni yóò bá ṣe Yorùbá nation àbí lọ bá kó lọ bèèrè. Aláàfin Ọ̀yọ́ níbi ìbá pé wọ́n pé kó lọ bá wọn ṣùgbọ́n bàbá òsì láyé mọ́ wọ́n ti wàjà wọ́n ti lọ jọyìn àwọn baba ńlá bàbá wọn. Ọlọ́run á dẹ̀ forí jì wọ́n.
nígbà tí mo lọ bẹ́ẹ̀ ni tí wọ́n ní ń bá mo pe ẹni yẹn ó ṣe ẹ̀ńtà ṣe ìbádìsàn ó dà gan òun àtúlẹ̀ Sunday Igboho ti sọ̀rọ̀ sí kò ní sọ̀rọ̀ bí i 5 years sí 6 years ìgbà tí ó sọ̀rọ̀ tó dà wọ́n pọ̀ now ìgbà tí máa lọ bí ẹni yẹn tí mo bí ẹni yẹn lórí fóònù bàbá báyìí wọ́n wá ní pé kò rí bẹ́ẹ̀ o àwọn ọmọ ààrẹ Gani Adams wọ́n kàn fẹ́ máa kó wàhálà bá ọ̀gá wọn ni torí pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí olóyè Sunday Igboho láǹfààní àti jẹ́ àwọn lọ́pọ̀ sílẹ̀ pé nígbà tó pé wọ́n torí wọ́n ṣe kankan tó dùnmọ́ Aláàfin nínú mi ní láwùgbọ́ ọ̀rọ̀ yẹn máa kàn yín ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jọ̀rí jìnnà tí wọ́n ń ṣe àwọn ọmọ àlè tí wọ́n ń jáde tí wọ́n mọ̀ tọ̀ wọ́n ṣe kankan olóyè Sunday Igboho ṣe kankan tó dùnmọ́ Aláàfin nínú kí nìkan yẹn nígbà tó wọ́n ṣe kankan mi ní sójú abẹ́ níkù ṣùgbọ́n ẹ̀yin tí wọ́n fẹ́ mọ̀ díẹ̀ lè pè mí tàbí kí ẹ lọ bí àwọn tó jẹ́ Ọ̀yọ́ Mèsì ẹ tẹ̀ má bí mi àwọn Ọ̀yọ́ Mèsì lè kẹ́ lọ bí. ó ní prógráàmù kan tí ìjọba ń ṣe ń gbà kan tó ní kọ́ lọ tó ń ká àwọn èèyàn bàbá wa Aláàfin wa pàṣẹ pé ẹ lọ kàlú báyìí mọ ẹ kàlú báyìí mọ ẹ kàlú ọ fún wọn láwọn ìlú tí wọ́n ti máa kà àwọn èèyàn tó máa jẹ́ lọ́ndà Ọ̀yọ́. nígbà tó wá dé ìlú tí mò ń sọ ìlú yìí ní dárúkọ ìlú yẹn àwọn ọba ìlú yẹn ya láyé kò jọ tẹ́rìtì Aláàfin òde bíbà kíní kan tèmi kan igbá kan àwo kan ṣèwọlé Sunday Igboho ní bàbá wa ikú bàbá yèyé ọba Aláàfin ké sí tí wọ́n dé invite àwọn bàbá yẹn tó kó wọn lọ bá Aláàfin tó dọ̀bà níwájú Aláàfin tó sí gbogbo ẹ̀ tí wọ́n dẹ̀ padà láti gbà yẹn wọ́n ti gbà fún Aláàfin mi ìlà ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ìjọba bá jẹ́ òrìjìnà ọmọ Ọ̀yọ́ ẹ ti mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá wa ọba Lámídì Adéyẹmí wọ́n wá fẹ́ compensate olóyè Sunday Igboho pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò but kó má dàbí pé wọn kọ àwọn míì mọ́ wọ́n wá kó àwọn márùn-ún míì mọ́ wọ́n list wọn olóyè Sunday Igboho ní bàbá yìí jẹ́ kí n lọ sílé kí padà wá bá yín nígbà yẹn bàbá tó rí bàbá wa sì wà bàbá tó yẹ pé àwọn gbọ́ngàn lóògùn mo ti ń gbọ́ tàn páwọn èèyàn ní agbára mi ì tí ì rẹ̀ ẹni tí wọ́n ròyìn bí bàbá tó rí bàbá wa olóyè Sunday Igboho títí tábà tí ẹ̀rí ti bàbá wọn aṣáàrí tí wọn àfẹ́ tó bá fẹ́ ṣàpò sí nìkan ló kù náà bàbá wọn ní láyé ẹwọ òrìṣà ò gbọ́dọ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nǹkan báyìí ló wà nídìí ẹ̀ nǹkan báyìí ló máa ń ṣe fún wọn àwọn báyìí ni wọ́n máa ń jẹ ní ìnílà mọ́lẹ̀ ọmọ sọyìn ló fẹ́ máa kó kókó báyà ẹ̀ mọ ìdílé tí olúwa lórí Sunday Igboho ti jáde wọ́n jáde láti ìdílé jagunjagun àti ìdílé ọba gbóríkì wọn ni ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà f'Aláàfin mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà oríkì wọn ni àwa tó ń pè àwà ní Òtúfẹ̀ àwa ní kí oríkì bàbá wa tẹ̀lé mọ̀ pé olóyè Sunday Igboho síbi tí wọ́n bá lọ wọ́n máa ń gbé àwọn bàbá wọn dání lọ bẹ́ẹ̀ ni what are you talking about? ẹ̀yin pé wọ́n pe ayé lọ́mọ OPC Sunday kìnìkan igbá kan àwo kan ok káàtì ẹ̀gbà pé bẹ́ẹ̀ ṣe pé ayé yẹn lẹ jẹ́ Fúlàní ń pa wọ́n Kwara wọ́n ń pa wọ́n ní Gómìnà wọ́n ń pa wọ́n ní Oǹdó wọ́n ń pa wọ́n l'Ékìtì àmà ìtìrí OPC kẹ́sì kankan sí i ǹjẹ́ tí ẹ mọ ìtumọ̀ OPC Oòduà People Congress Oòduà People Congress kílẹ̀tẹ̀ sọ pé Yorùbá People Congress ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa Aláàfin ṣe lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n rọ ẹni tí wọ́n fún ní oyè Ọ̀kanlọ́mọ of Yorùbá land tí bàbá wa Aláàfin sáré kọ lẹ́tà
tó ní kí bàbá wa lè retract kí wọ́n retract oyè yẹn tí wọ́n lè revert ẹ̀ sí of Oòduà land. Now ẹgbẹ́ tí tó wá ń jẹ́ Oòduà people from OPC ṣe rí pé ẹ̀wẹ̀ má jẹ́ lọ síbẹ̀ yẹn ọmọ Yorùbá àwọn ará bíi fẹ́ dá wàhálà lè sí AARE Gani Adams lọ́rùn torí pé kí ni ohun tẹ́ ń fà yìí ẹ mọ̀ pé táwa mídíà Oòduà nation / Yorùbá nation tá a bá dìde agbára yóò gbé ó lè déyàn pọ̀ àbíyàn méjì ló máa kọ̀ fèsì tá máa ní kó máa fún yín lésì nínú àwọn tí wọ́n tún kéré sí wàwá nínú mídíà ó yá lágbájá èyí ni kẹ́ máa fún wọn lésì torí one tá a bá ń fún yín lésì à ń popularize yín ni èèyàn mélòó ló tiẹ̀ mọ̀ bóyá OPC exist mọ̀ sí àbí ààrẹ gan àbí nobody is talking about him again nígbà tá a ti pè wọ́n pé wọ́n tàdé pé wọ́n rẹ́dí àti jẹ́ wa mi ò fẹ́ pìtàn ní o torí àwọn ìtàn kan wà tó máa ń bà nǹkan jẹ́ ọmọ Yorùbá kó tó di pé mo abọ́sípele kejì ẹ̀ka sáré bí ẹ̀ka ìpolówó ìtàgé onídìí mọ́tò ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀ sọ̀pọ̀tì mẹ́rin ọ̀rẹ́ ìdílé mi ò ní dandan pé kó jẹ́ tuntun mi ò ní dandan pé kó jẹ́ tòkunbọ̀ ó ṣàjẹ́ tó máa wà ní good condition tó máa jẹ́ 6 plug tẹ́ bá dẹ̀ ní 4 plug tẹ́ bẹ́ fún mi mo lè gbá kí n ta kí fowó kù kí fi ra 6 plug because 6 plug yẹn ló dá V6 so that a lè lọ sí long distance irú Èkìtì òun irú tó ta ṣe yìí ẹ àwọn tó fowó gba mọ́tò tí wọ́n mọ̀ pé 4 plug ní gbogbo ló pa lọ sọ́nà ẹ̀sìn wa náà times 4 times 5 pé gọ́ọ̀sì ògùn pé ilẹ̀ gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ nínú fídíò yẹn nínú live vlog kájíkàgbé tí mo ń jẹ́ kí mo mọ̀ fagídí bí àwọn èèyàn kan gbé mi kọ́ sí gbá bọ́sà kò dùn mọ́ mi nínú and ó dangerous fún mi bí mo ṣe ń wọ mọ́tò káàkiri torí pé bá a ṣe ń lọ sí rally káàkiri ọ̀rẹ́ wà ń bẹ ọ̀tá wà ń bẹ kódà àwọn kan wà tó pé they are planted by DSS tí wọ́n ti surveillance tó ń ṣe oríṣiríṣi nígbà tó bá já mi lẹ̀ mo lè rí mọ́tò bẹ́yẹn tó yẹ pé bá náà wá síwájú kí o para wa ni wọ́n kí n lọ wọnú ẹ̀ awájú pé ìṣèbájọ débì kan ni àbá rí mọ́ kò wá ní sẹ́yìn jésù tó máa wọ́n lọ ẹ̀sìn ẹjọ́ tó yọ lọ́hùn mo bẹ gbọ́mọ ìgbà káàkiri ọ̀bára yìí ẹ sọ̀pọ̀tì mi àwọn ọ̀tá tí ń fi mí ṣe yẹ̀yẹ́ kọ́ńfọ̀tà mi ṣẹlẹ́yà ẹ má wò mí hàn ẹjọ́ tó yọ lọ́hùn ẹ sọ̀pọ̀tì mi ọmọ yìí máa bì tì ìṣètò fún wa tó kéré ẹni tere èjì tere tábà gẹ́ẹ̀tì mọ́tò tí a tún mú ṣẹ̀yìn ẹ̀rọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn palace tí a lọ tó yẹ pé mi ìráyè bíbẹ̀ mọ́tò tí mo bẹ̀ wọ́n tí mo wà nínú ẹ̀ kí n tó dé ibi tí bàbá olóṣèlú ní ìgbòho wà wọ́n á ti wọlé wọ́n á ti fẹ́ ṣe tán tàbí kọ́ ti ṣe tán kó olùkọ́ ti máa padà màá wá ìṣe ìjọ yìí wọn padà ọmọ Yorùbá ẹ sọpọ́tì mi Oòduà àgbà kò lè gbé ọ̀dà Aula bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Aula Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ Aula bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Aula bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Aula bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀.
Are you in Oshogbo and looking for Jenny Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more, cause Annie B Beauty Empire has got you covered. Annie B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Annie B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Anibi Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshogbo, or send a message to get started on your journey with Oriflame. Cream tẹ́ ń wò yìí ó yàtọ̀ sí gbogbo cream tẹ́ ẹ lè ti máa rò ẹni tó ń tà wọ́n ti subsidize fún gbogbo àwọn ọmọ Yorùbá tábàrà ẹ kò sọ fún pé látọ̀dọ̀ Masbi lẹ ti mú nọ́mbà àwọn Masbi TV báwọn lọ polówó yín tẹ́ bá ti lè dárúkọ mi ẹ máa ní bóyá bí 30 to 40% discount lórí ẹ̀ mo lè fọwọ́ cream yẹn sọ̀yà náà ọmọ Yorùbá kẹ́ má gbàgbé o mo nídìí mọ́tò àìtí ẹni fún wa mọ́tò mo nídìí mọ́tò irinṣẹ́ studio ta stand pariwo láti ọjọ́ ìgbà 9 ó ti di 10 million lọ báyìí ẹ ṣàánú mi ẹ má wò mí ràn ẹ̀yìn àti bàbá wa ẹni tèrè jíte á níbi tó máa dé fẹ́yìn tó lọ bá búkù fún tẹ́fẹ́ support èmi ọmọ yín kò bá jẹ́ pé fẹ́ gbé mọ́tò fún mi kò bá ìkọ́ fẹ́ fún mi lówó kí n lọ rà àtẹ́wọ̀n gbà gbogbo àwọn ibi tá à ń lọ káàkiri tó yẹ pé irú ẹ kọ́lọ́ má dà ṣẹ̀ sí the embarrassment is becoming much ẹjọ́ tó yọ lọ ẹ support mi 021 41 68704 021 41 68704 021 41 68704 Williams Olúwatósìn Zanu lè máa rí lórí ẹ̀ GTB fẹ́yìn tẹ́ bá fẹ́ pé bí ẹ fẹ́ send receipt abẹ́fẹ́ gbé polówó ọjà fún wa ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 ìyẹn ní WhatsApp number mi tí mo ń lò bá ti mo wà ní gbogbo àwọn èèyàn ti mọ̀ mọ́ nọ́mbà yẹn gan mi lè cancel nọ́mbà yẹn mọ́ as a matter of fact Nigeria number mi tí mo wá ń lò lọ́gbọ̀n ìwà nígbà ìbáyìí tí mo ń lò báyìí náà ni mo tún lò sí 081 76 03 4216 081 76 03 41 WhatsApp only ni o ẹ support wa ẹni tere èjì tere tó bá tún máa fi di tó wọ before next week weekend lè ṣe ẹ àti bẹ̀rẹ̀ sí ni máa lọ káàkiri padà because bí ọ̀tún là ọjọ́ mẹ́rin ṣe ní à ń lọ sọ́dọ̀ bàbá wa Déjì Àkúrẹ́ bàbá ní àgbọ̀dọ̀ má tọ́jú àwọn ẹ wá imagine nígbà táwọn ọba tó wà níta tó mọ ìlú Sunday state tí wọ́n ti wá tẹ wá ń ṣe wọ́n báyìí à ń tíjú bàbá wa láàfin amọ́ta lè sọ ó ní àwọn nǹkan ta ní lọ́wọ́ tẹ́ pa lè dà síta bó à ní ṣe bẹ́ẹ̀ tó láwọn ìṣọ́nù àdé táwọn kan bá jáde tó bá náà máa pàgbówó àwọn kàkà ò gbọ́dọ̀ jáde máa fún ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lésì torí pé rífẹ́ àfún wọn jẹ́ nǹkan kan olóyè Sunday ọmọ ọbẹ̀ nìkan kan joyè ọmọ ọba ni olóyè Sunday adé ní ìlórúkọ wọn ládéládé ládé aláàfin ò ládé adé aládékùn la gbà fáláàfin ọmọ Yorùbá ẹ ká bọ́lẹ̀ ńbẹ̀ ègèrè ọmọdé ni èyí àsìkò ẹmọ ẹbí ọmọ Yorùbá ẹ bá pín fídíò yìí ẹ kó kan bàbá wa AARE Gani Adams lára kí wọ́n lè mọ̀ wípé àwọn ọmọ wọn ti tọ́ ṣọ́ṣọ́ o àwọn ọmọ wọn ti fẹ́ máa yẹpẹrẹ wọn because gbogbo tó ń ṣe jáde àfún wọn tá a bá tún anybody tó jọ mọ́ peace tó jáde I personally máa lead the movement táwọn máa gbà sí fún wọn. OPC ò ní mídíà kankan náà OPC ò ní striker kankan tí o gba àwọn striker àwọn tó yẹ pé gbogbo ọgbọ́n wá ọgbọ́n yìí máa dèèyàn ni àwa náà lè lè wò tí mi bá sọ̀rọ̀ Yorùbá nation níbi tọ́lọ́ dé ẹ̀wọ̀n mi lọ́wọ́ dé tẹ̀yìn bí àti bàbá mi tẹ̀ nífẹ̀ẹ́ mi ọmọ yín ṣé máa máa sọ̀rọ̀ mí ẹ̀ ní bá mi wò ó ẹ̀ wò
kódà mama make millions of money every month ìta fi ń tọrọ owó káàkiri tẹ́fẹ́ sọ wá di fine bara ẹ ṣàánú mi ọmọ Yorùbá mo ní ìdí mọ́tò ẹjọ́ nítorí Ọlọ́run ẹ support mi ẹ encourage mi ní dandan pé kó jẹ́ tuntun mi ní dandan pé kó jẹ́ tòkunbọ̀ ó ṣàjẹ́ tó máa wà ní good condition tó máa jẹ́ 6 plug tẹ bá dẹ̀ ní 4 plug tẹ fẹ́ fún mi mo lè gbá kí n ta kí n fowó kù kí n fi ra 6 plug because 6 plug yẹn ló dá V6 so that a lè lọ sí long distance irú Èkìtì òun irú tó ta ṣe yìí àwọn tó fowó gba mọ́tò tí wọ́n mọ̀ pé 4 plug ní gbèrò paná sọ́nà ẹ̀sìn wa náà times 2 times 3 times 4 times 5 pé God so good pé ilẹ̀ gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ nínú fídíò yẹn nínú live na practical pé tí mo ń jẹ́ kí mo mọ̀ fagídí bí àwọn èèyàn kan gbé mi kọ́ sí gbàgbọ́ ṣàkójú mọ́ mi nínú and ó dangerous fún mi bí mo ṣe ń wọ mọ́tò káàkiri torí pé bá a ṣe ń lọ sí rally káàkiri ọ̀rẹ́ wà ń bẹ ọ̀tá wà ń bẹ kódà àwọn kan wà tó pé they are planted by DSS tí wọ́n ti surveillance tó ń ṣe oríṣiríṣi nígbà tó bá jábílẹ̀ mo lè rí mọ́tò bẹ́yẹn tó pé bá náà wá síwájú kí o para wa ni wọ́n kí n lọ wọnú ẹ̀ àwa di pé ìṣèbájọ́ débì kan ni àbá rí mọ́ kò wá ní sẹ́ni jésù tó máa wọ́n lù ẹ̀sìn ẹjọ́ tó yọ lọ́hùn mo bẹ gbọ́mọ ìgbà káàkiri ọ̀bára yìí ẹ sọ̀pọ̀tì mi ẹ sọ̀pọ̀tì mi àwọn ọ̀tá tí ń fi mí ṣe yẹ̀yẹ́ kọ́ńfọ̀tà mi ṣẹlẹ́yà ẹ má wò mí hàn ẹjọ́ tó yọ lọ́hùn ẹ sọ̀pọ̀tì mi ọmọ yìí máa bì tì ìṣètò fún wa tó kéré ẹni tere èjì tere tábà gẹ́ẹ̀tì mọ́tò tí a tún mú sẹ́yìn ẹ̀rọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn palace tí a lọ tó yẹ pé mi ráyè débẹ̀ mọ́tò tí mo bẹ̀ wọ́n tí mo wà nínú ẹ̀ kí n tó débi tí bàbá oríṣi ọdún ìgbò wà wọ́n á ti wọlé wọ́n á ti fẹ́ ṣe tán tàbí kọ́ ti ṣe tán bòbí kọ́ ti máa padà màá wá ìṣe ìjọ yìí wọn padà ọmọ Yorùbá ẹ support mi odò àgbò àpò lè gbé ọ̀dà lẹ̀ mọ̀ pé ìyá mi.